Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ̀ ṣe àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ òun wọn ní àwọn elder wọn ni wọ́n ti kó gbogbo àwọn olórí jọ òun wọ́n ti bá wọn sọ̀rọ̀ o wípé wọ́n fún wọn láti January náà ti fún wọn ní oṣù mẹ́ta wípé kí wọ́n lọ ralé wípé wípé èyí tí ò bá ralé nínú wọn wọ́n ní láti kúrò nínú palace o kábíyèsí dẹ̀ gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ return bride fún kábíyèsí wípé kábíyèsí dẹ̀ máa divorce wọn wípé ṣùgbọ́n èyí tó bá ready láti ra lé nínú wọn wípé kò séwu nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà ti rí i pé gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú palace ní ìsìn wípé kábíyèsí ń gbé ìgbésẹ̀ so wọ́n ní àwọn elder yìí wọ́n ní wọ́n ti sọ fún àwọn olórí wípé wọ́n ní láti kúrò nínú palace kí wọ́n lọ wá ibi tí wọ́n máa dúró sí nítorí kábíyèsí ti fún wọn ní oṣù mẹ́ta dẹ̀ ti pé láti ralé ẹ jẹ́ ká jọ wọnú gist yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ìdarapọ̀ wọn channel mi èmi ọmọ yín Máṣọlá mo kí yín káàbọ̀ sí Máṣọlá Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ Yorùbá ni mo máa ń sọ lórí channel mi mo máa ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa gbé àṣà wa àti èdè wa lárugẹ a dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn létí ẹ̀ bá ti subscribe ẹ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ lálẹ́ ẹ̀yin èèyàn lé a dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín fún àdúrótì yín lórí channel yìí a dúpẹ́ fún bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share ọlọ́run elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà à ń ṣe advert ọlọ́dún òjọ̀kan ní orí channel yìí ẹ kàn sí wa ní masholagistv@gmail.com lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní àwọn elder wọ́n ní wọ́n ti pe àwọn olórí o wọ́n ní wọ́n sọ fún wọn wípé kí wọ́n lọ sí ibi tí wọ́n máa lọ nítorí pé wọ́n gbọ́dọ̀ kúrò nínú palace nítorí kábíyèsí ti sọ fún wọn pé kí wọ́n lọ ra ilé nǹkan tí a gbọ́ tí àwọn elder allegedly gbọ́ tí àwọn elder sọ fún àwọn olórí nìyẹn ẹ̀yin náà mọ̀ wípé ìgbà tí ìyá àgbà tí ó ti lọ rí Queen Naomi tó ti fi torí a gbọ́ pé ìyá àgbà lọ já ewé wọ́n ní kó lọ já ewé lẹ́yìn ilé wọn wọ́n dẹ̀ fi fọ́ ojú wọn látìgbà yẹn lójú Queen Naomi ti là ó lẹ́yìn èyí ni a gbọ́ wípé àwọn family Queen Naomi wọ́n lọ bá kábíyèsí nínú palace pé tí wọ́n bá ti lè padà sí orí plan wọn wípé àwọn olórí máa jáde lẹ́yìn oṣù mẹ́ta wípé kí kábíyèsí kí wọ́n jẹ́ káwọn dá bride kábíyèsí padà fún wọn. lẹ́yìn yẹn la tún gbọ́ pé kábíyèsí tún lọ bá Queen Naomi tí wọ́n lọ ń bẹ Queen Naomi wọ́n ní wákàtí 7 ní kábíyèsí fi bẹ Queen Naomi allegedly bá ṣe gbọ́ o wọ́n ní pé kábíyèsí ní kán fún àwọn ní time wípé àwọn máa gbé ìgbésẹ̀ ní kíákíá wọ́n dẹ̀ ní Queen Naomi sọ fún wọn pé kì í ṣe ìgbésẹ̀ ọlọ́jọ́ méjì right now àwọn fún wọn ní ọjọ́ kan wípé tí kábíyèsí ò bá gbégbésẹ̀ yẹn kíákíá pé ọjọ́ kan péré kábíyèsí ò ní nínú ayé àwọn ọmọ wípé àwọn máa make sure pé àwọn grant divorce fún kábíyèsí mo rò pé ìtorí ẹ̀ ní kábíyèsí fi lọ kó àwọn elder pé kí wọ́n announce pé kí àwọn olórí tí wọ́n jáde kí wọ́n lọ ra ilé táwọn nìkan rà èyí tí ò dẹ̀ ra lé kí wọ́n kó ẹrù wọn kán kó lọ síbi tán bá fẹ́ lọ àbí kí wọ́n gba divorce wọn nítorí pé kábíyèsí ti fún wọn ní time tó so definitely wọn ò fẹ́ kúrò nínú palace ni so orí èyí ni wọ́n wà right now ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé kábíyèsí ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá so kábíyèsí ń gbé ìgbésẹ̀ yẹn ní ìsìn nítorí pé Queen Naomi ń bínú right now wọ́n ní Queen Naomi láwọn fẹ́ travel lọ sí Dubai páwọn fẹ́ lọ cool head àwọn bí a ṣe gbọ́ o wọ́n ní kábíyèsí ra ilé fún Queen Naomi ní Dubai nítorí pé wọ́n fẹ́ kí Queen Naomi dé sí ilé tiwọn ní Dubai láti ṣe vacation níbẹ̀ in fact gan a gbọ́ pé Gomera ni ibi tí wọ́n ra lé sí ní Dubai ẹ dẹ̀ mọ̀ pé ilé Dubai kì í ṣe ilé kékeré àwọn ilé tó wọ́n ni so wọ́n ní tí wọ́n bá ti parí vacation wọn
wọ́n á wá sínú palace, ìpè palace náà máa gbà wá. So ẹ̀yin èèyàn lé, ìgbésẹ̀ ń lọ lọ́wọ́. Wọ́n ti sọ fáwọn olórí tí wọ́n ti ralé kán move lọ sílé wọn. Yẹ̀dẹ̀mẹ́ pé bá ṣe gbọ́nà ẹ̀ pé Tóbi náà kábíyèsí ti ra ilé 280 million fáwọn ọmọ ẹ̀, between 250 and 280 million. In fact pẹ̀lú gbogbo renovation wọ́n ló ń wọ 400 million bá ṣe gbọ́ allegedly ni. So òun ti láàyè tó máa wà, ṣùgbọ́n olórí Tèmítọ́pẹ́ ti ralé. Dr. Elizzy nílé tiwọn, àmọ́ bóyá Queen Naomi máa allow wọn láti gbé palace, but firstly Queen Naomi allow Dr. Elizzy láti gbé palace. So sisi wa A, sisi wa M àti R àmọ́ nǹkan tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ lé, bóyá wọ́n máa lọ ra lé. Sisi wa A, ilé tí kábíyèsí fún wọn ní àwọn fẹ́ kó wà ní ilé yẹn. Tí a bá tún gbọ́ ní update lórí ọ̀rọ̀ yìí, a máa jẹ́ kẹ́ gbọ́. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel mi. Ẹ ṣé, mo dúpẹ́ fún bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ọlọ́wọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.